ṣé wàá òkè owó ní ká san ṣé ò dá mi mọ̀ ní abẹ́wò ní ojú stop ẹ̀ náà kí ni nínú ìbò tó ń ṣe ní gbogbo rọ́bìṣì. For real? I'm telling you the truth. Wọ́n ní wọn ò mọ̀ yín àǹtí. ẹjọ́ kéléwó ẹgbẹ́ kan ta ló pè yín sẹ́jọ́ àbí torí ẹ̀ ló ṣe ń deny mi. Sọjí. Met before. Mi ò mọ̀ yín rí ayé àǹtí. Ṣé mi ló tún so ìbò sí Sọjí stop ẹ̀ náà kí ni gbogbo rubbish òun embarrass mi náà o ṣe máa sọ pé ò mọ̀ mi rí. Àǹtí olóhùn ò mọ̀ yín. A ní kó dákẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìkòkùn ẹ rárá o sínú picture yìí o sínú fíìmù yìí rárá kò rọra dákẹ́ o ò mọ nǹkan tá à ń sọ gbè kọ́ má dà sí rárá. Ta ni bébì jọ ṣe pípẹ́ nu ẹ dákẹ́ Sọjí ṣé òun ṣeré tó bá ṣeré stop eré ìlà eré ìtiwà expensive àbí ṣé kí irú drama òṣìwò ló ń ṣe yìí jọ ti ọlọ́run tó bá tẹ̀ léyàn tó tẹ̀ tó jọ ẹ tó rí bíi titi ẹ ó ṣé ó dẹ̀ máa nírú gbọ̀n bíi titi ẹ jọ tó bá dẹ̀ tẹ̀ náà pẹ́ nìyẹn tẹ̀ wá jọ ẹ o èjì tó wà lẹ́nu ẹ̀yìn náà bó ṣe fẹ̀ yìí bẹ́ẹ̀ náà tẹ̀ nìyẹn náà ṣe máa fẹ̀ ok jẹ́ ká tẹ̀ wá fi gbó physical features ẹ̀ ká tẹ̀ wá fi sẹ́gbẹ̀ẹ́ kan bàtà méjèèjì tó wà lẹ́sẹ̀ bàtà tó wà lẹ́sẹ̀ ọ̀tún àti tòsí ẹ̀ mo rántí wípé ìgbà tí mo travel èmi ni mo bẹ̀rẹ̀ ra wá àbí tí mo bá tẹ̀ wá tọ́ tí mo bá tẹ̀ rántí bàtà jíìsì yìí mo lè gbàgbé aṣọ wa ó lè. Bíbí sọ̀rọ̀ náà kí ló ṣe. ẹni kò gbẹ́nu òṣìṣẹ́ sọ bóyá wíìgì tó wà lórí ẹni jẹ́ fún ọkọ tó ń sọ. Excuse me ẹjọ́ nítorí Ọlọ́run please ẹ̀dẹ̀ ṣí yánmọ̀yánmọ́ látara mò ń wò yìí kí ló ń ṣe yín tẹ́bà ti rọ́kọ̀ ẹ máa ṣe yánmọ̀yánmọ́ kiri àdúgbò ọkọ olóko lẹ máa gbà rubbish. Sọjí. àti wípé mo ti like àṣà because ó kò kí n ṣe nǹkan tí mo máa ń rí so ìgbà tí mo gbọ́ tí mo sì ní kọ́ style ọ̀dọ́ fi kọ́ yẹn in fact ó entice mi mo ní láti listen àtìgbà yẹn dẹ̀ ni mo ti kọ́ orin yẹn tí mo dẹ̀ ti mọ̀ ṣé kí n kọ́ fún ẹ kó máa sọ pé. dúdú ra dúdú o ọpọlọ wa ò dúdú o ọmú dúdú wa ẹ̀jẹ̀ àgbàṣà wa lárugẹ òyìnbó wọlé wọ́n gbé gúngún wọ́n gbó òrìṣà wọ́n fi ẹ̀ló lé wa lọ́wọ́ wọ́n fi láṣà bàbá wa síta òyìnbó wọlé wọ́n gbé gúngún wọ́n gbó òrìṣà wọ́n fi ẹ̀ló lé wa lọ́wọ́ wọ́n fi láṣà bàbá wa jáde. ibi àbẹ́ ẹ̀mọ̀ gbà ẹ̀mọ̀ iye ìgbà tẹ́ ti fẹ́ fi ń sunkún tẹ́ ń fọwọ́ nù gírí káàkiri ọ̀dọ̀ òṣà iná náà ni wọ́n mú yín lọ tẹ́ fi rọ́mọ bí. ààrẹ mú sọ ara ẹ o máa gbójú ẹ o. ó pè mí ló kọ́ sọ ara ẹ gidigidi. Jésù ọ̀sà ọ̀la. gbé dání Jésù ẹ wo. Ṣé ó dùn mí ni? òṣà ṣàwọ̀ gan fúnra ẹ ládàá èmi sọ bẹ́ẹ̀ fún. èmi kàn bí tàkùn ọ̀bá já owó ò lè tọ̀kẹ́rẹ́ tí kinní ìjọ ọlọ́run ọ̀bá gbà irọ́ ń gbọ́ lágàdé pa ìjọ ló nílẹ̀ tí mo ti fẹ́ nú mi ṣàdéhùn tó ṣe pé mi làgbà rẹ̀ ṣé ẹ fẹ́ gbọ́ bí bá mi ń bá ń bẹ láyé tí èkú ń bá ní mo fún yàn ní nǹkan kò ní yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ wò. ẹ̀mí gbọ́ nǹkan tẹ́ sọ tẹ́lẹ̀ ni mo ti ń gbọ́ ń sìn ẹ sọ pé kí ló ṣe dáàdì mi wọ́n kò kẹ́ mi ò no ẹ lè mo ti ń bọ̀. Dayọ̀ o ògìní mi ti gàjà wáyé ojú mi sì ti tó lé ojú tó ko torí tilẹ̀kùn ọ̀gbọ́dọ̀ tilẹ̀kùn ọjà mọ́ tó o bá ń bẹ lórí orun kó gbójú orun dójú kú tó o bá bẹ lórí ìrìn kó gborí ìrìn kó rìn lọ tó o bá wà lórí odò kó bódò lọ tó o bá bẹ lórí afẹ́fẹ́ káfẹ́fẹ́ rẹ ọjà àbúrò bàbá rẹ Gbọ́lágadé ló rán mi iṣẹ́ kú sí ọ ọ ní kó kú bàjá sí kú tòǹtò gbòòrò ó ní afẹ́fẹ́ ò ní fẹ́ kó mọ́ kagi oko la ọ̀sán gangan la gbé tán náà orí wọgbọ́ ọ̀sán gangan la lùkó tán tí ọ̀sán gangan ló dé ẹyẹ kẹ́ lọ sí mògé ìpínwó àjẹ́ o asàmìmí oògùn ọbẹ̀ kẹ́ lẹ́fí pamọ́ lọ́mọ jẹ jẹ̀yàn lẹ́fí dómi ọbẹ̀ níláwẹ́ lẹ́tí pé àlùkù kèlé lọ́bẹ̀ kẹ́mi rẹ̀ bọ́ sí.